ó dà ẹ ṣe gan ni nígbà tẹ́ ń sọ ń sìn ẹni káwọ òbí ká fi yé ọmọ wáyé pé èmi lẹni tó lè gbàgbọ́ èmi lẹni tó lè sọ̀rọ̀ fún tó bá wá jẹ́ pé ìyá tàbí bàbá ló ń abuse ọmọ tí wọ́n bí fún rárá wọn tí wọ́n fọwọ́ kọ ọmọ lọ́nà àti ọmọ oríṣiríṣi lágbẹ́ ẹ gbọ́ bàbá lókè ọmọ mọ́lé fọmọ ọmọ yẹn lóyún at the age of 13-15 àbí mo ti kà kan mo sọ ní ọ̀sẹ̀ tó kọjá lórí èso yìí pé ìyá bàbá ọmọ yẹn kú ní ìgbà tọmọ yẹn wà níbi ọmọ ọdún 8 ọmọkùnrin ni ìyá yìí dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá ọmọ ẹ̀ ọkùnrin lájọṣepọ̀ títí ọmọ ọkùnrin yẹn ti pé ọmọ 30 ọdún báyìí ó wá fẹ́ ìyàwó yẹn wá ká wọn mọ́ díẹ̀ ló wá di wàhálà ẹ má jẹ́ kí n tàn yín ọ̀rọ̀ tí mò ń sọ ọ̀rọ̀ tó ṣe verify ni o ṣe bá lọ sórí social media níbi tí ọmọkùnrin yẹn kọ sí ìgbà tí ìyá yẹn tún wá ka mọ́ bẹ́ẹ̀ tí gbogbo ayé wá sọ pé obìnrin òṣèré tán ní pé wọ́n gbẹ́ni sọ̀hún lòun bí wọn kò sí nǹkan tó wọn nǹkan tó bá wọn lòun lè fi ṣe òun rí àwòrán ọkọ òun ní ara ọmọ òun kìnnìkan bóun lòun tó bá wá jẹ́ pé òbí ló ń ṣerú nǹkan báyìí fún ọmọ ẹ̀ tó bí báwo ni ọmọ yẹn ṣe fẹ́ lọ bá òbí ẹ̀ kejì tàbí ta ló lè lọ fọ̀rọ̀ lọ yàtọ̀ sí òbí ẹ̀ tó máa gbà gbọ́mọ kó ṣòro kí n dé kí ní ìyá mi bàbá mi ìbéèrè yẹn ọ̀nà méjì ló pín sí o. ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ ní culture tiwa láfíríkà wá gbọ́ má jẹ́ kí èèyàn gbọ́ má jẹ́ kí wọ́n ṣẹlẹ̀ èèwọ̀ ni bàbá ẹ̀ ṣe nǹkan báyìí fún ẹ kò gbọ́dọ̀ gbọ́ àwa obìnrin àwọn ló yẹ ká kọ sí tí ọmọ wa bá sọ fún wa pé bàbá mi ṣerú nǹkan báyìí fún mi tàbí tí ọmọ wa bá sọ pé ìyá mi ṣerú nǹkan báyìí fún mi so ọ̀nà méjì ìbéèrè tí mo kọ́kọ́ béèrè ni pé tó bá yẹ pé òbí kan ló ṣe fọ́mọ ẹ̀ kí ni kọ́mọ ṣe ta ló lè bá sọ̀rọ̀ tó bá jẹ́ pé òbí ló wá sọ fún pé ẹnì kejì òbí ó ń ṣe nǹkan báyìí fọ́mọ o ìyàwó ni òbí kejì ló yẹ kó kàn sí. ẹ ṣe nípa ti ọmọ tó bá jẹ́ kan náà àwọn òbí ló ń fọwọ́ kàn ní ọ̀nà àìtọ́ kò sí ọmọdé bọ́n ṣe kéré tó bọ́n ṣe dàgbà sí gan wọ́n máa ń nìkan tán fẹ́ tán máa ń fẹ́ gbà sí pé òyìnbá ní tán máa ń tí òtì sí kò sí bó ṣe lè burú tó bí ìyá yẹn dé kó pariwo látàárọ̀ sílẹ̀ yóò ti lọ bá yẹ ibi tí ọmọdé ṣe sílẹ̀ tó bá wá jẹ́ yálà ìyá ni ló fọwọ́ kan rú ọmọ lọ́nà àìtọ́ bẹ́ẹ̀ bàbá wà ń bẹ̀ bàbá yẹn onímọ̀ sọ pé láti lẹ̀ kéèyàn ọmọ rú ọmọ tó bí kó dẹ̀ ti lé foundation yẹn ni pé trust me. When you trust me with everything in your life, then I will keep you safe. But àwọn tó trust yìí náà ló wá ń ṣerú nǹkan báyìí fún. Ó ṣẹlẹ̀. Ẹbí wa wà ń bẹ̀. Bẹ́ẹ̀ni àwọn cousins nephew. Uncle. Ṣé wàá rí nínú àwọn ẹbí bàbá àbí ìyá? Àwọn ọmọ náà tún máa ń ní èèyàn kan tó fẹ́ràn. Wọ́n dẹ̀ lè bá sọ̀rọ̀. Irú ẹni bẹ́ẹ̀ ó lè lọ bá. Tó bá wá jẹ́ church tó ń lọ àbí mọ́ṣáláṣí, ó tún nírú àwọn èèyàn tó mọ̀ pé àwọn òbí òun náà máa ń gbọ́ràn sí táwọn òbí òun náà ń wò lókèrè so ọmọ náà a gbọ́dọ̀ jẹ́ kí àwọn ọmọ wa gan mọrú àwọn ọ̀rẹ́ tá à ń kíìpù tá à ń bá ṣe ẹrú ọmọ yẹn á ti mọ̀ pé ṣé kì í ṣe irú ìwà tí ìyá mi àti bàbá mi wù náà so á ti mọ irú àwọn èèyàn tó yẹ pé ṣẹ́ mọ̀ èèyàn fún rẹ̀ ọmọ yẹn fún rẹ̀ náà á dé level kan tó yẹ pàwọ̀ pé kò sí bó ṣe lè burú tó màá rí èèyàn kan sọ fún so but problem tó wà mẹ́ni pé èèyàn tí mo wá fẹ́ sọ fún náà ta ló mọ̀ bí ó ṣe finú tọ́ ṣé máa tẹ̀ gbà mí gbọ́ the best thing náà ni láti sọ̀rọ̀ síta ṣe eré àìsọ̀rọ̀ síta yẹn gan-an ni ìṣòro àìsọ̀rọ̀ síta yẹn ó ń lead sí ọ̀pọ̀lọpọ̀ jàǹbá. bó ti ẹ̀rí kà lọ́rọ̀ náà pé ó máa ń fa depression ó máa ń fa káwọn máa ní depression yẹn wọ́n lè lọ para wọn suicide wọ́n lè para wọn irú ọmọ bẹ́ẹ̀ ẹ wo orú tọmọ kan tí ó ń lọ káàkiri tán ló fẹ́ pa ọmọ kíláàsì ẹ̀ nítorí irú nǹkan báyẹn lè ṣẹlẹ̀ ìbẹ́sì a máa bínú ni bó bá ṣe rí ọmọ làkejì obìnrin àbọ́kùnrin ìbínú ni ṣáá bí ìkà ni so ó ní láti sọ̀rọ̀ síta. ó dà ẹ ṣe gan-an.